ṣe mọ̀ pé èmi ẹlẹ́yà tí mọ̀ mi ò ní parọ́ fún yín, mi ò ní gatekeep, mi ò dẹ̀ ní fíkan ọkàn nínú. Ṣé understand? Fún ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀, ọwọ́ ti tẹ Bukkyharam lórí social media. Ọwọ́ ti tẹ ìyá agbémirẹ́wọ̀n. Mo máa ń sọ kinní kan fún yín pé avoid ọmọ wọnú ọlá. Ṣé mọ̀ pé ẹ ní sọ pé mi ì sọ fún yín. Mo ti ń tẹnu mọ́ kinní right kó tó di pé right before Jókòtádé went to, ṣé understand, kó tó lọ sílé ńlá. Ọmọ wọnú ọlá tún ti ṣe kíni, ó tún ti gbé Bukkyharam. Ọmọ wọnú ọlá jọba wa gbé mọ̀mọ́ wọn, ó kù mọ̀mọ́ wọn náà lókè lọ́hùn. Avoid ọmọ wọnú ọlá. Mo dábọ̀ kíní o. Mo dábọ̀ kíní o. Ẹ̀yin tẹ́ ẹ bá rántí, for the longest time on this social media, Bukkyharam máa ń defame ọmọbìnrin yẹn. Kò sí nǹkan tó ọmọbìnrin yẹn gbà lọ́wọ́ ẹ o. Ó kàn hate gọ́ọ̀tì ọmọbìnrin yẹn ni àtòun àtàwọn ọmọ ẹ̀. Mi ì mọ̀ kọ́ tó jọ gbà lọ́wọ́ ara wọn. Mo mọ̀ láàrin tẹríba ni nǹkan tó jọ gbà lọ́wọ́ ara wọn nìyẹn. Ṣé mo pé Bukky náà kárí ilé náà lòun náà. Wọ́n jí Bukky. Wọ́n jà lólè ara wọn, jà lólè ẹ̀mí. Láàrin tẹríba ni. Ọmọ mẹ́ta ni Wọnúọlá bí fún láàrin tẹríba. Ibi tí ṣe mọ̀ àtijọ́ tó kó kan náà. Jealousy ló ń ṣe wọn. Tẹ́ bá rí gbogbo àwọn èèyàn tó ń àtàkì ọmọ Wọnúọlá lọ́jọ́ tèmi. Is that kò jẹ́ pé they are jealous of her beauty, they are jealous of her shemo, of her career, they are jealous of how is she doing it. She understand? They are just looking for a way to always put her down, thinking that she's nobody. They are just jealous. Ọmọ Wọnúọlá fine. Tẹ́ bá sọ pé beauty lórí social media ẹ gbàgbé, ẹ mọ ọmọ Wọnúọlá, gbogbo ẹ̀ lọ́lọ́run dá pé fún. Àwọn nǹkan tó yẹ kó belong to every one of us, àwọn yẹn ló gbà lọ́dá nìkan. Rí fúrọ̀ ni. Àǹtí tó máa ń jùdí, tó máa ń kọ̀dí sí kámẹ́rà tó rò pé ò ní fúrọ̀. Ṣé o ti rí ìdí ọmọ Wọnúọlá? Nǹkan tó ń pè ní ìdí nìyẹn. Ó ní ìdí tó dáa. Ìdí ẹ̀ yẹn ò dáa rárá. Gbogbo ẹ̀ yọ gbágùgbàgù báyìí, iṣu onítakùtà ni. Ṣé o rí shape dey cry? Àwọn obìnrin kan wà lórí social media wa kọ́ máa wọ̀ pé yìí àwọn wo ló mọ̀ yín lọ. Tẹ́ bá wà àwọn tó fáyín jù, ọmọ Wọnúọlá màá wá ṣe wà mú ojú abẹ́ as number 2. That's it. But ọmọ Wọnúọlá face card kò decline. Tẹ̀lé mọ̀ pé bímọ rí gan bó ṣe wà yìí. Ṣé wọ́n bímọ tó sọ fún ọlọ́mọ méjì? Ọmọ Wọnúọlá is pretty. I think you got to feel any problem most of the time. Most of our own drag won't find though. Yes, she's pretty, like pretty. So a lot of Bukkyharam. Ẹwà lọ́lọ́run fi jẹ níyà. Ẹwà lọ́lọ́run bù fún kò fún lẹ́wà. Ọlọ́run fi ẹwà jẹ Bukkyharam níyà. So tó bá ti orí ẹ̀ á tún gbóná wá, tó bá tún rí beauty ọmọ Wọnúọlá. Because we mọ̀ nǹkan tí Wọnúọlá gbà lọ́wọ́ ẹ̀. Every single time. Ìyá àbíkú, Bukky, come on. You're an innocent underage child. Ló kú yẹn now. For how long? You should not even be using that as a mother. You should not be saying that. Every time you say that, I don't feel comfortable. Like, can you call her something else? Call her baby mama. Baby mama. Why can't you just leave that innocent child alone? That girl did not die of malnutrition. I mean, what do sickle cell ni. So kì í ṣe pé kíní, you tó bá fẹ́ drag èèyàn ó lè lo ọmọ tó ti lọ kó máa fi ṣebí bó ṣe sọ̀rọ̀ woman yẹn nìyẹn náà. Ọmọ tẹ̀ kan tó wà láyé gan bí aláìsí. Ọmọ nǹkan ló ń ṣẹ̀wọ̀n kiri yẹn. Ìyá ti ṣẹ̀wọ̀n sí ọmọ náà ti ṣẹ̀wọ̀n.
bàbá ẹ̀ náà ṣẹ̀wọ̀n ìran mẹ́ta ti ṣẹ̀wọ̀n papọ̀ ọlọ́ ó yẹ kẹ́ ẹ lọ pààrọ̀ yín run ni. ó máa kígbe tó ìyá àbíkú ìyá. bàbá wò pé can somebody just tell this woman that this is just out of fracas, out of anything. You can't call somebody that even when you know the person lost their child. ọjọ́ tó dẹ̀ pé ẹni failed mother ó kéyìn síta báyìí bí ẹran sísun ni tó sọ pé àwọn pé failed mother ò kì í ṣe failed mother. ìwọ ló dẹ̀ ń fi ọmọ tó kú ó fi yọ Rẹ̀mí Súrìtù ó tún fi yọ I don't who raised you people. ló sọ pé pásítọ̀ ní bàbá ẹ̀ kò ní dáa fún bàbá ẹ̀ lọ́nà ọ̀run Bukkyharam. I mean kò síjà tèmi àti ẹ lè máa jà tó bá lùsì ọmọ ìyá ni mí now. I will never use that to drag you. ọkàn mi ò tẹ̀lé lọ sírú nǹkan bẹ́yìn a máa já lè jàdẹ́ tí ká lura wa ká sọ̀rọ̀ sí wájú ọkàn mi ò lè lọ kí pé ok kí wá tún solo kí máa fi ọmọ kékeré tó ṣaláìsí kí máa fi yọ ẹ torí pé mò ń bẹ ẹjà. I don't know how Bukky thinks that is funny. That is the lowest of the lowest. ìgbà yẹn mo ti mọ̀ pé òun ní class ó kàn máa ń ká àwọn àkísà sọ̀rùn ní àwọn aṣọ kìíní cheap material àwọn bá yẹn fi rán gáhùn káṣírí ẹ̀ lè bò ó lówó raṣọ gidi náà Bukky ó ń wọṣọ gidi náà ṣé àwọn aṣọ ló ń wọ yẹn cheap lace àwọn lace ayé àtijọ́ ṣọjọ́ bẹ́ẹ̀ ni pé lọ́wọ́ mú àwọn lace mọ́mí ẹ̀ ó wá ran sí size ẹ̀ padà bó ṣe rí nìyẹn náà ó lówó gidi láti raṣọ ó raṣọ gidi sọ́rùn ààrẹ náà. Oh, they were more now. So every time you say that, oh my God, can you just leave that innocent child out of this? Can you just leave that innocent child out of this? For the longest time. You don't have to say that. Kò pẹ́ lọ́mọ. òṣèkà kí ni wọnú ọlá ṣe tó fi deserve kó máa pè é níyà àbíkú. No, I want to know pé nǹkan báyìí ló ṣe fún ẹ ṣèbí ìjà fracas ni ìjà fracas ìwọ ọmọ tiẹ̀ tó lọ yọ̀bẹ síyàn ìgbà mélòó náà ń pè wọ́n níyà olè ṣé bó lè lọ́mọ ẹ a ní lọ́mọ ẹ náà. ọjọ́ tó pé ẹni failed mother ó máa ń ké lórí social media ní pé kò yẹ kó pé ẹ bẹ́ẹ̀ ó wá ń fi ọmọ ọjọ́ obìnrin míì ọmọ yẹn kọ petition ó fi petition gbà ẹ̀ ó ní suya paper àbí ìwọ tó jẹ́ pé èèyàn tó fẹ́ pajẹ tẹ́lẹ̀ ní tó wá fipò para wọ́n fẹ́ sun ẹ̀jẹ̀ tẹ́lẹ̀ ó ní petition pẹ̀lú Elégùṣì ọ̀rọ̀ yìí ṣe wà ń court ó tún ti nàgàmù ṣòro pẹ̀lú ọmọ ọ̀nà ọ̀làǹsìn Bukkyharam ṣé nígbà tó ọlọ́pàá ti gbé ìgbà yìí ṣé inú sẹ́ẹ̀ ló ti máa bá wa gba justice ẹjọ́ ẹ wọ dáadáa owó mi ti ẹ̀mẹ́jì mo dáwó o nígbà justice for Mohbad ẹ bá mi gbowó mi o Bukky tó o bá san owó mi èpè mi máa fi sìn ẹ́ kiri o gbọ́dọ̀ dẹ́wọ́ mi padà o èmi ò sanwó fún ẹ pé kó lọ́ọ́ máa ra freezer kó máa kẹ́ja sí o ẹ̀yin lè sọ pé kán dáwó fún yín pé máa gba justice o a máa dáwó fún yín alọ́lárí àràbọ̀ òun náà tó ti gbé ẹ̀ ń sìn báyìí ṣé kìí ṣe lára owó justice for Mohbad tó kú ló máa fi ṣe kíni ló máa tún fi lọ gba lọ́ọ̀yà tó máa fi ṣẹjọ́ torí ó jọ rẹ lójú àwọn tó bá ugly yẹn náà máa mo ní èèyàn kan tẹ̀ tún sọ kíní kan pé ẹ má bá àwọn tó ugly jà torí kò sí bó ṣe fẹ́ wẹra ẹ mọ́ wọ́n máa sọ pé torí pé o ti fine ni torí ẹ̀ ló ṣe sọ̀rọ̀ sí wọn já I swear to God àwọn tó ugly yẹn wọ́n máa fa wàhálà kiri báyìí tó bá ń sọ̀rọ̀ náà ṣé ló máa játọ̀ tó máa wáyé tó máa fẹ́ fún wa kí ló dé ṣe mọ̀ pé àti bẹ̀rẹ̀ kéèsì Wùmí
Wùmí ò tí kó àwọn Wùmí gbé immunizer is like number 5 when it comes to àwọn tó ń bully Wùmí lórí social media. Number 5, number 10 immunizer wa wọ́n gbé. Ẹ wá imagine Bukky tó defame ọmọ yẹn, tó parọ́ mọ́ ọmọ yẹn, tó lólóṣó lọmọ yẹn ṣe, tó ń sọ oríṣiríṣi. Tí Wùmí bá gbé ẹ, Àṣàkẹ́ ló sì gbé ẹ yìí o, Wùmí ò tí gbé ẹ o, Elégùṣì ò tí gbé ẹ o, tọ́mọ Wùmí bá gbé ẹ, ẹ jọ̀ọ́ o, ẹ má bẹ ọmọ Wùmí o, ẹ jọ̀ọ́ kẹ́nìbọ̀dì má bẹ Àṣàkẹ́ o, kẹ́nìbọ̀dì, this is not the time to beg. Ẹ jẹ́ kí Bukkyharam ó ti pẹ́ tó ti ń ṣe, ẹ jẹ́ kó fi lé ìṣàṣemọ́. Wọ́n ní ṣe lọ́lọ́pàá wa ń bọ́ńdù ẹ̀, tánà ọba bọ́ńdù tí ó bá ṣe wọ̀. Wọ́n ní ṣe lọ́lọ́pàá wa bọ́ńdù wèrè torí pé kò ọ̀nà invite, just imagine, tó rò pé irọ́ ni, kò sí nǹkan kan, òun dìfẹ́ èèyàn lójoojúmọ́, and you think nothing is going to happen. Àbó òfin rẹ̀ ewé Ṣọlá pé tẹ bá dẹ̀ wo kíní dáadáa, ó tún ti ṣe Ṣọlá pé ò lówó tó fẹ́, òun gan ẹ̀ gbọ́ pé gbèsè tó wà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, owó olówó owó ilẹ̀ onílẹ̀ kò rí dá padà, ìjọba dẹ̀ ti gbẹ́sẹ̀ lélẹ̀. Bukkyharam sára ẹ ti wá balẹ̀ báyìí, ìran mẹ́ta máa ti ṣẹ̀wọ̀n báyìí, bàbá ẹ̀ ṣẹ̀wọ̀n, ó jalè náà ló ṣẹlẹ̀ ni, ọmọ ẹ̀ náà lọ fi ọ̀bẹ obtain owó, ìwọ náà ti ṣe kí ni, ó ti ṣẹ̀wọ̀n níbi tó ti ń ba tèèyàn jẹ́. Ìran yín ò dáa, ìran yín ò dáa. Orò kan náà fi lé bàbá ẹnu ṣẹlẹ̀ ni, ṣé wọ́n lé bàbá ẹnu ṣẹlẹ̀ ni Bukkyharam? Kí ni ìwọ́nú gbà lọ́wọ́ ẹ̀? Ṣóun ló bá tiẹ̀ jẹ́ ni? Tẹ má ti fojú gan ní àwọn tó ń ṣe dáadáa báyìí, ẹ ti máa bẹ̀rẹ̀ sí ń dráàgì wọn ẹ máa bẹ̀rẹ̀ sí ń wá nǹkan, ẹ ṣàfẹ́ mú wọn wálẹ̀, ẹ ṣàfẹ́ mú wọn wálẹ̀. Kì í ṣe wọnú nìkan, ẹ wo ti Yèyé Kúdí náà, ẹ wo ti Yèyé Kúdí, wọ́n ti ń bára wọn jà láti sísí, ó sì gbé sínú náà, ọmọ yẹn òun gangan lè ṣù. Tẹ wá ti rí ojú ẹ̀gbọ́n, ṣẹ́ẹ̀tì ní mọ̀ pé ṣù ni, ṣẹ́ẹ̀tì ní mọ̀ pé ṣù ni. Mi ò mọ problem tó ní. Ọmọ wọnú ọládẹ rèé, tó bá máa ṣe gbogbo èèyàn lé ayé yìí, jọ má ṣe ọmọ wọnú ọlá o. Tó bá máa ṣe wọ́n tiẹ̀ tún tẹnu mọ́, má ṣe ọmọ wọnú ọlá o. Òun ò ní bẹ́ẹ̀ kọ́, tó máa gbé ẹ lẹ́ẹ̀kan báyìí, wọ́n máa gbé ẹ lẹ́ẹ̀kan báyìí, ojú ẹ̀ máa ṣe, ó máa ṣọ́ọ̀kì ẹ bá kú, ó máa ṣọ́ọ̀kì ẹ. Torí nǹkan tí mi dẹ̀ wá sọ ni pé ọmọ òun ò sí online now, kí ló dé tẹ̀ ń búlì ẹ̀? Kì í ṣe pé ẹ rí kọ́mẹ̀ntì ẹ̀mí kan, kì í ṣe pé ó ń ṣe ṣó, kì í ṣe pé kò bú yín. Kò bú yín, kò sọ̀rọ̀ sí yín. Ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ń jàgẹ̀ torí pé ẹ ti rí pẹ̀lú city boy movement, wọn ò pè yín, òun náà pè. Ta ló máa gbé jáwé jura náà tẹ́lẹ̀ initially? Ta ló máa gbé ẹ̀yìn bẹ́ẹ̀ ṣe ń constitute nuisance lórí social media space? Ta ló máa fẹ́ bá yín ṣe? Pẹ́rẹ́tẹ̀ ẹ ti rí báyìí, wọ́n ní bó ní ire yọ kí ire tiẹ̀ lè dé, ẹ̀ wọ́n náà láti já ṣubú ní pé ìwọ ò lè lọ sẹ́ẹ̀. Ẹ̀ wọ́n náà àti gbé ṣubú ni. Ẹ wò ẹ ṣáà kọ́kọ́ fi ilẹ̀ síbẹ̀, ẹ jẹ́ kó bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ kó marinate dáadáa kẹ́ tó gbà. Anybody má bẹ anybody o, this is not time to beg. Àsìkò ẹ̀bẹ̀ ti kọjá lọ, ẹ jẹ́ kó dá sẹ́ríà fún dáadáa.
jẹ́ bó ṣe jẹ́ ìyẹn èèyàn wá jàre ẹ jẹ́ a máa lọ.